ẹ jẹ́ ká tún gbọ́n tí àwọn ọ̀jọ̀gbọ́n àwọn bàbá wọn wí ṣé àwa làgbàlagbà àbí àdúrà àgbàlagbà yìí àgbàlagbà òpònú ni àwọn àgbàlagbà tí wọ́n ponú ẹ jẹ́ ká gbọ́n tí wọ́n wí àbí wọ́n sátún ní pélé lọ́mọdé àbọ̀mọ kékeré lélẹ́yìn ni kí lélẹ́yìn náà wà ń wá lórí mídíà kí ló dé tó ń rìkọ́dù sórí kí ló dé tó ṣe fídíò odidi dókítọ̀ ẹ jẹ́ ká gbọ́n tí wọ́n wí. ìròyìn kẹ́ tí ò ní láyé tí wọ́n máa sọ àtẹ̀pá mẹ́sẹ̀ kínní kan arúgbó ọjọ́ arúgbó àwọn àṣọ kọrin. wọ́n rò pọ́n lọ fẹ́ àwọn bàbá àwọn tí wọ́n ń jókòó lábúlé tí wọ́n ń sá lóòrùn kó tó di pé ẹ̀jẹ̀ wọn charge. ọlọ́run ẹlẹ́dàá ga ju gbogbo bẹ́ẹ̀ ṣe lérò lọ. wọ́n yọ ọmọ rẹ̀ kan ṣoṣo tó bí ó fi ránṣẹ́ sáyé pé wọ́n sọ̀sọ̀ kó sọ̀ ń pa náà. tẹ́rí ọ̀rọ̀ kó bímọ dá sọ ọlọ́run ní sẹ́mà fẹ́ fàyà nítorí ẹ̀ ilẹ̀ fẹ́ lumọ́ alẹ́sẹ̀ nítorí ẹ̀ ń dá awulẹ̀ rahman walada nítorí pọ́sọ́ kọ́lọ̀ ń bímọ. yes ibi tí mo fẹ́ lò gan nìyẹn number one ẹ ti pé bàbá yìí dókítà yìí ẹlẹ́nu méjì mẹ́ta ni ó ní kẹ́ ẹ má pe Allah ní God ẹ má pe Allah ní ọlọ́run ẹ má pe Allah ní Lord Allah is Allah níbi ní ìṣòro náà sọ pé ọlọ́run máa tún ní ọlọ́run ọba ìlékè ọlá àti ìrí ọlọ́run ọba àwọ̀tẹ́lẹ̀ oòrùn Allah yín dúró gidigbe ọ̀kan ṣoṣo ni kò papọ̀ mọ́ Jèhófà kò lè jí ọ̀kan pẹ̀lú Jèhófà kò lè jí ọ̀kan pẹ̀lú Yahweh kò sẹ́ni tó bá yín du Allah yín ẹ mọ̀ wá rí létí Allah yín mọ́ Jèhófà tàbí Yahweh táwa gbàgbọ́ pé ibẹ̀ ni Jésù ti wá tá a gbàgbọ́ kó bímọ Allah yín lè má bí nǹkan kan that is your own problem that's your own cup of tea tí Allah yín bá wá jẹ́ ọlọ́run nítòótọ́ gbólóhùn tẹ́ sọ yẹn ni mo fẹ́ treat fọkọ̀pù yín pé ọlọ́run wí pé sánmà ó ya ilẹ̀ ó dànù àwọn òkè ńlá àwọn àpáta wọ́n máa ya lulẹ̀ tàbá tún continue 1600 years plus ẹ lọ gbogbo ẹ ní ọjọ́ tí ẹ ti kọ́nú àlùkùránì pé Allah sọ bẹ́ẹ̀ títí dì sìn sánmà ó ya ilẹ̀ ó dànù àwọn òkè ńlá ó ya lulẹ̀ a jẹ́ pé aládàá parọ́ ni ẹni tẹ́ ẹ lọ sọ̀rọ̀ yẹn tó bá jòun ló sọ̀rọ̀ onírọ́ ni kì í sóun lọ́dọ̀ ọ̀run ayé kò dẹ̀ sọ bẹ́ẹ̀ pẹ́ nìkan ò bímọ ká lọ sọ bẹ́ẹ̀ ni ó yẹ kí sánmà ti ya ó yẹ kí ilẹ̀ ti dànù ó yẹ káwọn òkè ńlá ti bínú ya lulẹ̀ pé Jésù ọmọ Ọlọ́run ni ojoojúmọ́ ẹgbẹ̀rún kò millions ènìyàn lọ́dẹ̀ ń sọ lójoojúmọ́ pé Jésù ọmọ Ọlọ́run ṣàánú fún mi bẹ́ẹ̀ mi náà fi sọ ènìyàn ó yẹ kí sánmà ti bínú ya ó yẹ kí ilẹ̀ jìn ẹ ti rí i pé ẹni tẹ́ ń pè ní Ọlọ́run fún wa òun kọ́ ló sọ̀rọ̀ ọgbọ́n orí ẹnìkan tí kò rí Allah rí ọgbọ́n orí ẹnìkan tí kò rí áńgẹ́lì rí tó ló ń Jùbírílì ń bá òun sọ̀rọ̀ ọgbọ́n orí rẹ̀ òun lẹ̀ ń lò yóò dára fún wa ẹ sọ fún àwọn ọmọ yín kán jìnnà sí àwọn òpùrọ́ ẹ jọ̀wọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kán jìnnà sí àwọn òpùrọ́ kí ayé lè bá a dára Ọlọ́run tó dá ayé àtọ̀run ó mọ̀ fàyè lẹ̀ ní àlàáfíà fún tẹrú tọmọ o àwọn kan dẹ̀ dìde wọ́n fàyè ní àwọn tí Ọlọ́run fún láàyè náà wọ́n fàyè ní wọn lára tó Allah ò bímọ ẹyọ kan ni lọ́dọ̀ yín bẹ̀ Allah àlè papọ̀ mọ́ Jèhófà ẹ má ti Allah sí wa lẹ́nu kó ní Jèhófà ẹ má ti Allah sí wa lẹ́nu kó ní Yahweh tó dá yé àtọ̀run kọ́ sẹ́yìn bá yín du Allah yín ẹ jẹ́ ká Allah dúró sáàyè rẹ̀ ẹ má rí létí Allah mọ́ Jésù kò sí tó kan Jésù pẹ̀lú Allah rárá wọn súnmọ́ra wọn àti ẹ̀mọ́ wọn àdọ́nọ̀dọ̀ ara wọn yóò dára fún wa o mo ń gbọ́ bóyá àárọ̀ àbí òtítọ́ kò tí ì yé mi kò tí ì clear sí mi pé àwọn ọmọ iléèwé tán lọ ṣe jam tí wọ́n kó pé wọ́n ti fọ̀bẹ sí wọn lọ́rùn pé wọ́n pa wọ́n bí adìẹ bí ẹran mi ò lérò pé ó lè jẹ́ bẹ́ẹ̀ kí ni Nàìjíríà gọọmenti wá ń wò mi ò lérò pé ó lè jẹ́ bẹ́ẹ̀ ẹbí mélòó ni wọ́n fẹ́ dá lóró ni wọ́n fẹ́ pa lẹ́kún ẹbí mélòó ni wọ́n fẹ́ báyé wọn jẹ́ but ibẹ̀ yẹn kọ́ ni mo sì ń lọ fídíò yẹn sì máa padà wá láàyè ọ̀tọ̀ ẹ jẹ́ ká gbọ́n tí bàbá àáfàá ìwé kí wá tú àṣírí kékeré nínú ọ̀rọ̀ wọn ẹ jẹ́ ká sáré gbọ́ ọ̀rọ̀ wọn. Islam ẹlẹ́yìn practice Islam ẹlẹ́yìn kẹ́kẹ́ ẹlẹ́yìn Islam ga Ọlọ́run ní ẹ̀yin obìnrin tẹ́ jẹ́ lẹ̀kẹ̀ tẹ́ ẹ̀ máa ń so mẹ́sẹ̀ àwọn chain tẹ́ ẹ̀ máa ń so mẹ́sẹ̀ yẹn Ọlọ́run bá torí ẹ̀rọ jìbìrì ìlú látòkè
kọ́ wá sọ fún ànábì ká ànábì sọ fún àwọn obìnrin yìí pé kára ara máa gbéṣẹ́ wọn kí chain yẹn kọ́ mọ̀ bá a máa mì tí má ti ń mì ọlọ́wọ́n bá ní. òkúrọ́ ní ìsà ẹ bọ́lẹ̀ ń bẹ̀ irọ́ lẹ́pa mo sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ kánú Kùránì ní tí wọ́n download láti inú báìbù ni ìbéèrè mi ní ìsà ǹjẹ́ ànábì fojú kan Jibril rí ẹni tá a pè ní angel Gabriel njórírí ọlọ́run rẹ̀ Allah njórí one on one rí the answer is no ẹ lọ ka Kùránì yìí dáadáa ànábì alóńgbà wáyì òun gba mẹ́sẹ̀gì ọ̀pọ̀lọpọ̀ tó lè sọ fún pé òun gba mẹ́sẹ̀gì sí one èrò ọkàn ẹ̀ tó ń rò two n tó kà àbí tí wọ́n dà kọ́ nínú bíbélì àbí ìtàn múnúwé àwọn Sabians kò síbì kan kò lè sọ̀rọ̀ kan àfi tí ọlọ́run Allah bá sọ fún òun náà ló máa ní kó ṣe irọ́ o ajẹ́kùbọ̀ wà bàjẹ́ tó lè pátá láyé Allah fún ànábì nìkan láyè láti máa ṣe ó sì sọ ògbólógbò irọ́ kí wọ́n so séènì mẹ́sẹ̀ kó máa dún woro lẹ́sẹ̀ wọn kọjá ní tí ọlọ́run ò fẹ́ inú bíbélì ni wọ́n ti gbé gbogbo èèyàn ẹ jẹ́ ká lọ já irọ́ yẹn in the book of Isaiah 3:16 tí wọ́n ní àyà torí rẹ̀ sọ̀kalẹ̀ àyà kankan sọ̀kalẹ̀ ní tí wọ́n download from Bible into Al-Quran ó ní wọn bóyá ànábì ló sọ àbí wọ́n kọ síbẹ̀ bẹ́ẹ̀ ẹni tó kọ aládàápa irọ́ ni 3:16 Isaiah ó wí pé pẹ̀lú Olúwa sì wí pé nítorí àwọn ọmọbìnrin sí òní gbéraga tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kùfẹ́ tí wọ́n ń rìn tí wọ́n sì ń yan bí wọ́n ti ń lọ tí wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ wọn máa ró worowóró pẹ̀lú séènì tí wọ́n so mọ́bẹ̀ nítorí náà Olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin Síónì Olúwa yóò sì fi ìhòòhò wọn hàn nínú bíbélì ló wà kì í ṣe inú Al-Quran ó rẹ̀ ń sọ bí ẹni pé ó ṣojú yín ẹ̀ ń sọ tó bá jẹ́ wípé Al-Quran ti ṣáájú bíbélì wa màá ní bíbélì ló da ọ̀rọ̀ yìí kọ láti inú ìwé yín gbogbo ohun tó wà nínú Al-Quran ẹ̀yin náà ti mọ̀ pé photocopy ni ẹni Abraham dìde àti Ismail wọ́n wá lọ kọ́ Kaaba déètì wo yíyàwó mọ́tò wo ni wọ́n wọ̀ plane ni wọ́n wọ̀ abẹ́sẹ̀ àbí kẹ́tẹ́kẹ́tẹ́ àbí erin Abraham ọmọ bí ẹ ṣe foundation Kaaba Ismail ọmọ nípa ẹ̀ tún parọ́ pé Ismail ni wọ́n pa Abraham rí Ismail sójú lọ́jọ́ tó mú Isaki èyí tẹ́yìn lọ pè ní Síákà tó mú lọ sí òkè Mamre láti lọ pa kò sí Ismail lé àti lé dànù lé ẹrúbìnrin náà dànù àti ọmọ rẹ̀ òní bíbélì sọ fún wa ẹ̀yin lè pákéjì ìròyìn ẹ máa fi kọ́ àwọn ọmọ yín etí àwa ń jà fún ni pé àwọn ọmọ wa ẹ má tọ́nu ọpọlọ wọn upside down ohun tí ò ṣẹlẹ̀ ẹ má sọ fún wọn kó ṣẹlẹ̀ ohun tí ìsọdọ̀ yín ló ti wáyé ẹ má sọ fún wọn pọ́dọ̀ yín ni tó bá yẹ pé ẹ̀sìn lórí social media débi wípé ẹ lè mọ pass message yín sí society kò kàn wá o tó yẹ pé wàásì yín ẹ̀sìn láàrin mosque yín inú ilé yín tí ò dórí social media débi pé other society máa gbọ́ tán míì máa rò pé òótọ́ lẹ̀ ń sọ àní nǹkan kan ṣe pẹ̀lú yín bọ̀ gbogbo irọ́ yín tẹ́ bá ti ń gbé wá sórí social media dandan ni o a máa sọ fáyé pé irọ́ lẹ pa gbogbo èyí tó kù mi ò fẹ́ mọ̀ nípa ẹ̀ àárín ibẹ̀ yẹn gangan mi ò fẹ́ kó clear sáwọn èèyàn yóò dára fún ẹ bá mi pé kó kan ọmọ wa lára kó sì kan àwọn náà lára kí wọ́n mọ̀ pé táwọn ń sọ kò rí ẹ padà sílé ọ̀rọ̀ kan tẹ́ ẹ bá kà ní Kùránì ẹ padà lọ ka bíbélì ṣe bẹ́ẹ̀ lórí yóò dára fún wa. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́ níre sí gbogbo ènìyàn mo nà ká sí ẹ pé ojú ò ní tiẹ̀ mo nà ká sí ẹ pé abaláyé ò ní bẹ́ẹ̀ láyé jẹ́ mo nà ká sí ẹ pé irúgbìn tí wọ́n ti gbìn sínú ayé ọmọ rẹ ní ìkókó tó wá ń fogún jà lágbà adániwáyé ọ̀pá rẹ bó ṣe máa rí nìyẹn Jesus mighty name mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ ọmọbìnrin tó ti rìn tó rìn pẹ̀lú àwọn àràbù àwọn tí ẹ̀sìn yẹn dunlẹ̀ gan lọ́dọ̀ wọn tó jẹ́ pé àwọn tó wá gbẹ ẹ̀sìn wá sọ́dọ̀ wá ń bí àwọn wá gbà kan rí bẹ́ẹ̀ ni pé àwọn gangan làwọn lẹ̀sìn níbí ẹ pọ́n kàn fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ kàn yá mi láàrin ìṣẹ́jú kan àbí méjì ẹ gbọ́n tí ọmọbìnrin yìí wí. ṣé another thing táwọn Nàìjíríà máa ń ṣe èyí sábà àwọn Muslim
tó máa ń ṣe fún wọn tó ṣe ní àkànṣe yìí òun ni pé tó bá bí ọmọdé bí ọmọ tó ṣe bí wọ́n gbọ́dọ̀ fa orí ọmọ yẹn kó tó di pé wọ́n máa gbé ìsúnmọ́lẹ̀ àwọn tó bá jẹ́ pé wọ́n fẹ́ kí wọn àbá àwọn àfa máa nítorí pé wọn ò gé wọn ọmọ yẹn wọn ò lè gbé ọmọ yẹn nítorí pé tó bá gbé aṣọ tó fi gbé yẹn wọn tó gbọ́dọ̀ fi kí wọn mọ́ here in our country wọ́n máa gbé ọmọ tí wọ́n fa kí wọ́n fi ẹ̀bí wọn dáká ló fẹ́ fáwọn ọmọ kékeré nígbà tó fẹ́ pa wọ́n ni wọ́n gbé ọmọ yẹn wọ́n gbé mọ́ra wọ́n dẹ̀ fàṣọ wọn fi kí wọn ṣáà sọ pé àdúrà àwọn ò gbà ni ṣe inú kan pé àwọn gbé wọn àwọn gbé wọn ẹlòmíì ti lọ́ta wọ́n ti gbà tí mi ò tún gbé wọn ọmọ ni wọ́n ní èèyàn kan tó fẹ́ gbé ọmọ mi ẹni ẹ wá jẹ́ muslim wọ́n ní ọmọ yìí fẹ́ kí n gbé òun amábìnrin yìí ló gbé ẹ torí wọn ti gbé wọn ẹ ti ń ṣe nígbà tó jẹ́ pé nígbà tí yẹn ti ní ọ̀tá tí yẹn ti ń pọ́nmọ kékeré sọ̀tà torí pé wọ́n gé wọn mọ́ ṣé àwọn tí wọ́n gé wọn mọ́ wọn tí wọ́n dẹ̀ fi aṣọ wọn tó fi ń kí adọ́lọ́rọ̀ ò gbàdúrà àwọn tó lọ afẹ́lẹ́ àdúrà àwọn ògbà àbí ọmọ yẹn torí pé wọ́n gé wọn yẹn ọmọ yẹn ò ní ṣe dáadáa nínú ayé ṣé ẹ̀rí bá ṣe máa ń practice àwọn religion wa yìí ó ń jẹ́ kó máa wà scaring like seriously wọ́n gé wọn mọ́ àwọn aláàfáà àkàkọ̀ wọnú ilé ìwàsàn ọmọ lórúkọ láti di bí 15 days láti bí ọmọ bá ṣé yẹn ní kọ́ ọmọ má jẹ yẹn àgbàbá ti bí ọmọ wọn náà ti sọ ọmọ wọn lórúkọ tó fẹ́ sọ ṣùgbọ́n kálukú dẹ̀ ń gbégbé ayé àlàáfíà ẹ má jẹ́ kiri ayé ẹ má jẹ́ kó le kókókókó nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run gan tó ní ká máa sin ìwọ̀n gan kò ní ká sí ìwọ̀n tipátipá kò ní ká sí ìwọ̀n pẹ̀lú oríṣiríṣi ìgbà àwo kan ilé ní kẹ́ ẹ ṣe ilé ní kẹ́ má ṣe mo ti sọ fún yín arab country wọn ṣáàlù alápá tó kírun obìnrin wọn ò kí ń lọ bí ó ra wọn àbò bàtà fi kírun àwọn èèyàn tó ń fi súnmọ́ wọn rí tàbí tó ti wà ń bẹ̀rẹ̀ àwọn náà understand nǹkan tí mo sọ nítorí pé. létí gbogbo tán dìlì ẹ lórí tó jẹ́ rúgbò tán dì lọ́mọ ẹ lórí ṣé bó ti létí ṣe gbogbo kan fárun ọmọ ní kòkó tí wọ́n pè ní ìdọ̀tí ìríra nǹkan irun ò ní gbà ní Arab country wọ́n ní wọn kì í fa àáfà ń bọ̀ wá sọmọ lórúkọ ọjọ́ mẹ́jọ wọ́n ló fà 15 days náà ti bímọ wọn nílé àràbù ń bẹ̀ wọ́n sùn àáfà kankan wọlé wá fúnra wọn náà fún ọmọ wọn lórúkọ wọ́n tún ní wọn kì í ṣàlùwàlá nígbà míì tán máa kírun tiwọn wọ́n tún ní àwọn obìnrin wa àtọkùnrin wọ́n ń wọ bàtà wọnú mọ́sálásí lọ kírun àbí kan wọ bàtà ńlé wọ́n á dẹ̀ kírun ló bá tún ẹrù wíwo bí ẹni pé ilẹ̀ Yorùbá ń bí ní ànábì Muhammad sọ̀kalẹ̀ sí náà máa gbé gbogbo òfin karaba òfin sẹ̀ríà súnà ànábì ni even ẹnìkan mo sì mú fídíò yẹn bọ̀ ìjábọ̀ àbí aṣọ ẹ̀há mo gbọ́ pé kò sínú àlùkùránì ẹni yẹn ń béèrè pé ànábì Muhammad ìyàwó ẹ̀ mélòó ló hálẹ̀ àkàn mo jáde nínú àlùkùránì fún un ló bá tán wọ́n dẹ̀ pọn dandan wọ́n dẹ̀ bu ọmọ tiyín pa mọ́lẹ̀ ọkọ ńbẹ̀ ìwọ náà lajúlẹ̀ wọ́n bò ẹ́ pa togotogo ẹ bá mi pín ọmọ wa ò ní sìnrìn kọ́ síbẹ̀ páyé mi ò ní bàjẹ́ ayé ọmọ mi ò ní bàjẹ́. Question yìí ni mo kàn ń wà very curious ni ẹ mọ kíní tẹ máa ń gbé sórí ṣé how many kg ló ń weigh ṣó máa ń wúwo àbẹ tí wà use sí àbí tó bá jẹ́ pé èèyàn kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣó máa ń fọyàn lórí because ó look very heavy. ṣé láwa ni àbí. Yeah, it looks very heavy o how many kg ló weigh. kg ṣé kg tán fi ń wọn tọ́kì àbí kéèjì tán fi ń wọn bóyá n bá fẹ́ wọn. ó yẹ ká gbé yín sórí scale ní ká kọ́kọ́ bọ́ kinní yẹn lórí yín because tẹ bá wọ kinní kẹ wá dúró sórí scale ẹ máa bóyá 100 kg ní scale yẹn máa show because kinní yẹn ó wúwo bàjẹ́ it's like you are carrying the problem of Nigeria on your head. ó gbé mi àbẹ̀fẹ́ nù rẹ̀ ní ọmọ ẹlẹ́à ó gbé mi sórí scale. mo fẹ́ wé yín. àbúrò ẹ̀ mọ́ tó kálẹ̀ sórí. ó wé mi ṣé láwa ni orí mi ló fẹ́ wé ni àbí mi gẹ́gẹ́. mo fẹ́ wé yín because kí ni ìyá jẹ́ kẹ́ ẹ wé gan ẹ máa já scale ni. ṣé láwa ni orí ẹ̀ lára púpọ̀ ẹ jẹ́ wo picture yín mo ti lórí you are not a big person lára púpọ̀ kì í ṣe pé ẹ sanra bẹ́ẹ̀ yẹn but kí ni tẹ́ gbé sórí àbẹ̀fẹ́ alpha ó wúwo anyway kò sí wàhálà ṣá ẹ já tẹ̀síwájú. ó mọ̀ pé máa gbọ́ ó mọ̀ pé ibi tẹ́yìn wà ń bẹ̀ yẹn bí kẹ́ ẹ máa jẹ mẹtẹmẹdìn ó ti wá mú gẹ̀ẹ́yìn tóbi ó ti mú di yín yọ gbogbo ọ̀rá ti kún ara yín káàkiri ṣùgbọ́n àwa ń bí báyìí ní nàìjíríà lèmi wà
Ọ̀ṣun state ó mà lù tán pè ní Ìkirè ó mà lù tán pè ní Ìkirè. Mi ò mọ̀ bẹ́ẹ̀ yẹn o. Mò ń júwe fún ọ dáadáa náà so bí ara lóore nǹkan fresh one kì í wá jẹ́ kéèyàn ò sanra kí sanra ìyẹn ò sanra normal gbogbo ẹ̀. ṣé ń bú mi pé mo sanra ni mi Alpha ṣé ń pè mí lọ́rọ̀ bọ̀ ni ẹ kúkú sọ directly o ẹ sọ pọ̀rọ̀ bọ̀ ni. ìgbà wọn lọ wo mọ̀ gbọ́ o ti lọ wo profile mi òní mo rí pẹ́lẹ́ńgẹ̀ lẹ́ran láà àìsí ìbínú bọ́ọ̀lù ọba ṣe dá ni. No, kíní tó wà lórí yín ni mo wà worried about. Ó lè máa fún brain. Ẹ mọ̀ pé you know your brain needs space. Mr. Alpha, ẹ try láti yé máa wọ kíní ìmọ̀ kò dá ẹjọ́. It's not good for your head. Don't put the tension on the brain ni. Ẹ má wọ̀ mọ́. Oya ẹja abẹ́tò lọ. Mo mọ̀ nǹkan tí mò ń sọ. Bàgbàyé ló ń sọ sí. Ó ń sọ pé kíní orí mi. Ó mọ̀ pé ó fẹ́ máa sọ direct ni. Ó mọ̀ pé láwàní ló wà lórí mi tó ń fi ń bú mi yẹ. Mo tún wà lórí mi mo ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí nísìn. Ìjáàbù lẹ́wọ̀. Ìjáàbù obìnrin ní máa wọ ìjáàbù kó get out kó jí sọ̀sọ̀kúsọ kó yẹ sọ̀sọ̀kúsọ ọ̀gá. Ó sì wà lórí yín lágo mọ́kànlá lẹ́yìn. Bẹ́ẹ̀ ni bàbá mi alálùbáríkà ẹ̀ka ìjà ṣe ẹrúbìnrin ẹlẹ́nu mímú ẹnu ẹ̀ tiẹ̀ ti mú jù yóò tó máa déhùn búyàn ó fẹ́ búyàn ó tó ń déhùn òun pé láàrin torí mi pé mo tún lọ bọ́ síbì kan kíní kan àtúndánà àwọn. Mo apologize. ọ̀ka ẹ̀ náà mi tiẹ̀ aláwọ̀ bá ń dúró tiẹ̀. ẹ má bínú mo kàn ń wonder ni okay alright Alpha ẹ já get serious nísìnyí now èmi fẹ́ bi yín ní question ẹ jọ ṣẹlẹ̀ fún wa ní àǹfààní 5 tí Islam kó fún wa tó fún wa àbí tó mú wá sílẹ̀ wa táwa ò ní tẹ́lẹ̀ ṣe get ṣe question yẹn ṣe understand it okay alright. Alhamdulillah ṣé àsìkò tí n bá ń dáhùn lọ́kọ̀ọ̀kan lọ́wọ́ sóò ní máa dà ń láàmú pẹ̀lú ìbéèrè tí Alpha mi ní disturb yín mọ́ mo promise. Kárí aláwò ní disturb tiẹ̀ náà. Sàmì. Ẹ má fa láàṣà àdúrà fẹ́mi o mi ò láìka láàyẹn o mi lè ṣàmì sí yẹn ẹ jọ. Ok, Elédùmarè ò ní disturb tiẹ̀ náà. Alpha ẹ tẹ̀síwájú. Máa gbọ́ mo ní tí mo fẹ́ kọ́kọ́ fàyọ gan bẹ̀ yẹn Ọlọ́run ò ní disturb tiẹ̀ náà. Ẹ ṣé sir ẹ ṣé thank you sir. Báyọ̀ tọ́lá ṣé MSS bàbá ló ní kẹ́ ẹ má lọ lọ́run ni àbẹ́yìn lẹ́yìn má lọ lọ́run. No Mr. Alpha ṣé mọ̀ pé mo lè wà lórí panel MS bàbá ṣé mọ̀ pé àwọn tó ń pè ní atheist àwọn irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni mo jẹ́ mi ìgbàgbọ́ nínú anything ṣe get so that's why tí mi ṣe sọ àmín àbí nǹkankan lọ́dọ̀ mi ṣe sọ pé thank you sir ṣe get so ẹ jẹ́ tẹ̀síwájú ẹ fún wa ní 5 nǹkan 5 tí Islam mú sí tí Islam kó wá sílẹ̀ Yorùbá mi ò dá lálẹ́ tí Islam kó wá sílẹ̀ wa táwa ò ní nílẹ̀ wa tẹ́lẹ̀. Ẹ ṣé alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa hali wa sahabi wa atibai bil izan ila yawmiddin. Ọlọ́run ò ṣeun tí ó ṣe wá ní ọmọnìyàn ìjẹ́ ọmọnìyàn tó sì ṣe wá tó jẹ́ kí a jẹ́ ẹ̀dá kan tí ó pé ní orí torí nínú pé lórí ni àwọn ètò tẹ́lẹ̀ gbé kalẹ̀ yìí pé ká fi mọ òdodo so n tí kan máa ń dùn mí nígbà míì ni pé ni mo kọ́kọ́ béèrè fún tẹ́ẹ̀rẹ̀ dá mi lóhùn pé mi ń fẹ́ kílẹ̀ yín olóyìnbó máa ń pè interrupted kí èèyàn máa tiẹ̀ fẹ́ gbọ́yàn yìí ẹ wá máa da gbogbo ẹrù mọ́yàn lọ́wọ́ mi ń fẹ́ ẹ sọ ti yín kí n gbọ́ yé ẹ jẹ́ mi ní òfèsì tèmi náà kẹ́ ẹ gbọ́ mi yé àwọn onílàákàrí olóyè wọ́n àjọ wòye síra wọn wọn ò mọ̀ tí wọ́n bá fàyọ nínú ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ kì í ṣèmi lọ́lọ́run kì í ṣẹ̀ṣẹ̀ yín náà lọ́lọ́run a sì mọ̀ pé Ọlọ́run kan láti mọ̀ bẹ́ẹ̀ yàtọ̀ sí irú tí alájà mi tán láwọn jẹ́ pé àwọn ò gbàgbọ́ Ọlọ́run kan bẹ̀ ṣùgbọ́n nínú òye tèmi ni o ni pé kéèyàn sọ pé káfí ìsìlámù lẹ̀ káfí kìrìsìtẹ́nì lẹ̀ káfí ẹ̀sìn àbáláyé lẹ̀ káwá ronú pa ìjì ayé gan pé sáyé sì lè máa wà kó má sì ń tó ṣẹ̀dá rẹ̀ àwa ti mọ̀ pé àti rí àwa nìsín àti mọ̀ pé dání awò kí arísánmọ̀ awolé arílẹ̀ àti gbóhùn tí ń bẹ ní ìpínlẹ̀ àti mọ̀ pé Ọlọ́run kan láti wà tó ṣẹ̀dá nǹkan yìí Ìgbò wa bẹ̀rẹ̀ yẹn ó ní a máa ronú nípa rẹ̀ bóun sì rí ó ní a máa ronú nípa rẹ̀ ìyẹn Ọlọ́run Allah táwa nígbàgbọ́ nínú ẹ̀ o tẹ́ ẹ̀ bá ní sinmi gbọ́ kọ́lọ́ ó jọ kó ṣàfihàn mọ̀nà gbogbo wa
nípa béèrè márùn tẹ́ wá béèrè ní ṣókí àǹfààní tí Islam fún wa òun náà la lè pè ní àǹfààní tí Allah fún wa ní paríparí rẹ̀ tí ẹ tó wọ́n jáde kó wá tí n tó wá kó pọ̀ so gbogbo àǹfààní tá a wà pé Islam fún wa yìí tí a pé Allah fún wa yìí so òun náà ni Ọlọ́run lo ànábì tó jẹ́ akẹ́yìndégbẹ̀gbọ́n Muhammad sallallahu alayhi wa sallam ni ó lò fún wa gẹ́gẹ́ bí ẹni tó sì pé kẹ́ni o òun ló wá tanná ìmọ́lẹ̀ sí gbogbo àwọn àǹfààní yẹn. Number 1 tí a bá ń ṣe ẹ̀sìn tá a sì wò pé ẹ̀sìn yìí ó mọ́ nínú ó mọ́ lẹ́yìn gẹ́gẹ́ bí Islam nísìn ànábì ló tanná ìmọ́lẹ̀ fún wa fún ẹ̀sìn Islam. Ẹ̀sìn Islam yẹn ó wá máa ń léèyàn kúrò níbi ọ̀pọ̀lọpọ̀ àìdá yàtọ̀ sí pé èèyàn fẹ́ ṣàbòsí tàbí pé bóyá pé a fẹ́ búra wa àbí a fẹ́ fi sísítẹ́ẹ̀mù mọ sọ̀rọ̀ tí ò dá sí ara wa o wallahi lọ́dọ̀ ti tèmi o nínú ìtàkùn tí mo wò lọ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ míì gan tó fẹ́ yàbá kan látàrí pé Ọlọ́run wá pé kí ó kéwú látàrí pé Ọlọ́run wá pé kó máa ṣe ẹ̀sìn ń gba ọ̀pọ̀lọpọ̀ àìdákù ní ọwọ́ àwọn èèyàn wa tẹ́yìn náà bá lè fẹ́ ká fojú inú wò gan wàhálà kò mọ̀ sí ẹ̀sìn ẹ wo kọ̀ǹdíṣàn tẹ́lẹ̀ omi ó wà nínú ayé wàhálà ayé ò ti bàjẹ́ kódì tó sí pé Ọlọ́run tan náà mọ́lẹ̀ ẹ̀sìn Islam sí àwọn ìlú míì ìlú ń wà ò dáa nínú ẹ̀ àwọn tẹ́jẹ́ bàbá wa nílẹ̀ Yorùbá àwọn náà jẹ́ ẹni tí Ọlọ́run fún ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ Ọlọ́run fún wọn ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àǹfààní dáadáa tó yẹ pé ń bẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n nígbà tí wọ́n wá gba ìsìláàmù mọ́ dáadáa tí ń bẹ lọ́wọ́ wọn yẹn tó ń wá dá sí láwọn ní sí fáìn lórí alájà yìí mò ń bá ẹ̀wọ̀n bínú so dáadáa tí ń bẹ lọ́wọ́ wọn yẹn ó tún wá ń sekínì o ó tún wá ń dára sí ìsìn so sọ̀rọ̀ mi sí nìsín ó sọ pé Islam àǹfààní ẹ̀ pọ̀ lọ́jà ara ní tí ò ló ń kà àwọn obìnrin wa Islam ló jẹ́ kí a mọ ìmúra tó dáa fún wọn jù àwọn obìnrin wa ńlẹ̀ Yorùbá wọn kì í rìn hòhò Islam ò bá wọn pé wọ́n rìn hòhò ẹ má sì mí gbọ́ o ṣùgbọ́n nígbà tí Islam dé ó já mọ̀ pé nínú tó fi ń dáa jù ní kíni o kéèyàn máa wà ní abẹ́ ààbò èyí tó dáa tí Islam bá lọ́wọ́ bàbá wa kò gbà lọ́wọ́ wọn o àtúnṣe tó bá nídìí ni ó fi kún fún wọn nínú ẹ̀ nísìn ọmọ Yorùbá kò sí pé èèyàn ń bo ojú gẹ́gẹ́ bí ẹlẹ́à kò sí pé bóyá pé èèyàn ń lo nǹkan kan bíi kéèpù bọ̀ àná lè máa fi aṣọ bo orí wọn láwọn àsìkò míì ìgbà mìíràn sì lè máa sí olẹ̀ ṣùgbọ́n tí Islam dé ó tan náà mọ́lẹ̀ sí gbogbo àwọn nǹkan báyẹn so àwọn bàbá wa náà wọn ò mọ̀ ń pa ẹ̀sìn lọ títí kátẹ̀pọ̀ wọn mọ̀ ń pa ẹ̀sìn kì í ṣe bí wọ́n ṣe bó ṣe tọ́ òní wọ́n ti ń ṣe nígbà tí Islam dé ó tan ìmọ́lẹ̀ sí fún wọn ó dẹ̀ jẹ́ mọ̀ pé gbogbo téèyàn ó bá máa ní èdè nínú ayé àtẹ́wọ́ sọ́lọ̀ lọ́nà mìíràn ẹni dẹ̀ gbogbo ẹ̀sìn nísìn mi ò tako ẹ̀sìn kankan fi bu ẹ̀sìn kankan ṣùgbọ́n Islam bẹ́ẹ̀ pé gbogbo tó wá fẹ́ sí nínú Islam ó kọ́kọ́ sí kíni ó kọ́kọ́ wà mímọ́ ó kírun ni ó wà mímọ́ ó gbàwẹ̀ ni ó wà mímọ́ kódà tó bá tán bí Ọlọ́run tó náà ní àdúrà húmínà lè ìbáàdà pé kéèyàn tó máa ṣe àdúrà wọn ó tó máa kàkún pé tó ń ṣe kíni ó tó ń jọ́sìn náà ni so ó dà pé alájà mi ẹ̀yin à ń gbàgbọ́ yèmí dáadáa bí. ẹ̀rí pàjọ ṣàǹkó ni mo lọ sórí péjì yín mo rí kíní láwàwí tẹ̀wọ̀ mi náà lọ gbé sórí mi àtijọ́ ṣàǹkó. La ilaha illallah. jẹ́rí pé ṣó sùt mi ṣó fine ṣó fine àbí kò fine. tọ́lọ́mbà lè sọ díjẹ́ bàbá. ẹ fẹ́ cover mi ṣẹ́rí pé ó ti fẹ́ bò wá ṣẹ́rí pé ó ti fẹ́ cover mi up wọ́n fẹ́ bò mí head to toe wọ́n fẹ́ kọ́ rí mi mọ́ ṣẹ́rí pé bó ṣe ń erase identity àwọn obìnrin nìyí alpha ẹ fẹ́ bà tèmi jẹ́ kí ni mo ẹni kí n wọ jìbáàb. wọ́n ti fẹ́ bò wá subhanallah all right alpha wọ́n fẹ́ bà tèmi jẹ́ ni ṣé kán ní kí n lọ bo everything how can I do that wọ́n fẹ́ bà ayé mi jẹ́ ni wọ́n fẹ́ erase identity mi as a woman ni wọ́n fẹ́ kọ́ rídì mi ni. ṣe ẹni sùúrù tó máa ní pé kóbìnrin kò bo ojú nǹkan tí ó pamọ́ síbẹ̀ ó pọ̀. kí ni mo pamọ́ síbẹ̀. ẹ máa gbọ́ àkọ́kọ́ ni pé obìnrin ẹni tí ó máa tètè mọ́kùnrin sórí ibú jù láyé ara obìnrin ló pé sí. ṣé ń gbọ́ mi. ẹni sùúrù tó bá ní pé kóbìnrin kò bójú wọ́n fi ṣe àwọn nǹkan wọ́n fi dá àwọn ààbò kankan sínú ayé ẹ lè rí obìnrin kó bójú tó bóra látòkè délẹ̀ kó máa kọjá lọ kí ọkùnrin kó pè kó lè ṣẹlẹ̀
àkọ́kọ́ ó ṣẹlẹ̀ sọ́rẹ́ mi ó ṣẹlẹ̀. ẹ máa gbọ́ tó bá ní pé kéèyàn bójú obìnrin tán ní kó bójú torí wípé kí ni àkọ́kọ́ àwọn ọkùnrin kan ara wọn. family of Kufar ẹ lè rán wọn létí pé case of HIV tó wà ní Kwara State according to Nigeria government ó high ju gbogbo state tó kù lọ. wọ́n ń dóra wọn kiri ni. ẹ máa gbọ́ ṣé ń gbọ́ mi ẹni sùn ẹ yẹ kí n fún yín lè. wọ́n ní tí wọ́n bá ní pé kóbìnrin kan ha àkọ́kọ́ ni pé wọ́n ń protect ẹ̀ níbi ṣìnà ṣíṣe. No, wọ́n protect anything because èmi kankan tí n bá rìn down the street tó kó yín lé it's not my business èmi kọ́ mo lóko you control your oko you control your own soldier I'm not in control of your own soldier ṣe get even tí bá ṣí hòhò lẹ̀ kò yẹ kókó yín máa lè control yourself. No, wọ́n ti fi interview sára ọkùnrin nìyẹn tó bá rí. fi kọ́kọ́ sára ọkùnrin ẹja bá Mr. Alfa sọ̀rọ̀ Alfa ẹ má bínú Sheikh ẹ lè bò mí mọ́lẹ̀ wọn ò ní bò wá mọ́lẹ̀ o a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Right, Mr. Alfa Abefe, ẹ ti mention nǹkan márùn-ún tí Islam kó wá sí Nàìjíríà kó wá sí ilẹ̀ wa tá ní tẹ́lẹ̀. So, number 1 yẹn kílẹ̀ kọ́kọ́ dárúkọ ẹja explore ẹja ṣàlàyé ẹ̀ properly. Káwo bóyá ṣé òótọ́ ni àbí kì í ṣe òótọ́. So, ẹ dárúkọ number 1 yẹn again ká explore ẹ̀. Ẹ jẹ́ ká mọ̀ níbi tí mo parí ẹ̀ sí. Nípa wípé kí obìnrin ó bo gbogbo ara ẹ̀ kò sí nínú ẹ̀sìn kankan bí ó sí nínú Islam. Tí ẹ bá sì wò ohun tí ń fa sìnà lóde òní níbi tí sìnà ti ń bẹ̀rẹ̀ obìnrin ni ọkùnrin ò lè kọ́ sí sìnà o. Níwọ̀n bá ìgbà tí obìnrin bá mú àyà tó gbé báyìí tó ṣe hẹ̀hẹ̀ báyìí bí ọpọ́n ọṣẹ tó mú ìkébí báyìí tó ṣe bí ebe ìgbéra. Kílẹ̀ wí mọ́mí ọ̀fọ̀ kílẹ̀ sọ ìmọ̀mí ọ̀fọ̀ UK gbogbo yín ó dàbẹ̀ nípa ti like obìnrin jù because ṣé mọ̀ pé a ní tribe kan ní South Africa tó jẹ́ pé ìhòhò nìkan ló they are completely naked ọyàn wà òbò wà everything wà kò dẹ̀ ń kọ́ sí ṣìnà so show me pé ẹ̀yin Muslim men ẹ̀ lè control ara yín ni ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Ṣé no. So ẹ dá mi lóhùn náà ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn ẹ̀ lè róbìnrin kára yín balẹ̀. àrí ẹ máa gbọ́ bẹ́ẹ̀ bá ẹ lè sọ pé wọ́n lè rí obìnrin kára wọn máa balẹ̀ tíráìbù tí wọ́n ní kán rìn òwò kò sínú tíráìbù tiwa ká rìn òwò. mi sọ̀rọ̀ nípa tribe because ẹ lè máa sọ̀rọ̀ tribe nísìn because me as a Yorùbá tí n bá fẹ́ wọ aṣọ òkè ẹ sì rí apá mi nínú Islam wọn fẹ́ rápá mo rántí náà my mom wọn máa ń jó ń gbà yẹn náà wọn máa tie bí crop top a lè pè ní crop top lẹ́ni tẹ́ pé ibi ọyàn nìkan la máa bò àwa ìró yẹn sí waist wa ẹ lè rí gbogbo ikùn wa ṣẹ́gẹ̀t so Yorùbá tradition kì í ṣe pé wọ́n ní ká bo obìnrin completely no tábà wọn aṣọ òkè ó sì máa ń expose wa why does Allah want women to cover up kí la ṣe fún Allah. tẹ́rí ìhòòhò obìnrin méjì ni èyí tó já sí pé wọ́n ní pé ká bò àwọn kan wà tó jẹ́ sí pé wọn ò ní ká bo gbogbo ara délé tó jẹ́ sí pé ibi tí ó sì lè bòde tó pé ó bẹ́sìn mú ó lè ṣí ojú ẹ̀ sílẹ̀ ṣé ń gbọ́ mi láti òkè ọyàn ẹ̀ báyìí tó tá a bá ti mú òkè ẹ̀yìn obìnrin wá sí ìsàlẹ̀ kọjá orókún sísàlẹ̀ tóbìnrin bá múra tó bò láti bẹ̀yìn. mo ti mọ aura obìnrin already ẹ ní láti ṣàlàyé mo ń sọ pé kí ni ìdí kí ni reason behind it because Sheikh ẹ má bínú because ẹ̀yin ọkùnrin ní kọ́kọ́ lẹ lójú o èmi like ọkùnrin o bí mo ṣe ń wo Sheikh nísìn mo ti ń think of nǹkan tó wà lábẹ́ wọn bí mo ṣe ń wo Mr. Abefe yes no because no because bẹ́ẹ̀ ṣe subhanallah yes because bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ sọ bẹ́ẹ̀ ni pé bóyá obìnrin náà à ní feelings à ń wà attracted to ọkùnrin ṣẹ́gẹ̀t ó yẹ Mr. Alfa Abefe Sheikh ẹ̀yin náà ẹ lọ wọ jilbab because ẹ ti ń cause fitna nínú live yìí gbogbo bí mo ṣe ń rí yín yẹn ara ń ṣe mí bákanbákan ẹ lọ wọ jilbab ẹ cover up. no ṣé ń gbọ́ mi Ọlọ́run náà mọ̀ pé obìnrin ẹ lè lámùmọ́ rẹ̀ lọ́kùnrin lọ ṣé ń gbọ́ mi ọkùnrin a lè lámùmọ́ rẹ̀ rárá wàláì tó bá fi lè mú ọkùnrin ara ẹ̀ á máa gbọ̀n á máa ṣe ségesège. ṣé ẹ rò pé animals làwọn obìnrin ni ṣé ẹ rò pé àwọn náà ń get the same feeling ni. wọn l'animal kọ́ lẹ́yìn obìnrin. kí lè máa ń sọ àwọn náà máa ń get the same feeling. táwọn obìnrin bá le wọ́n ní kó pe ọkọ ẹ̀ ní kódà wọ́n ní pé téèyàn bá wà nú àwẹ̀ kéèyàn já nítorí ẹ̀ kó wá mú ìyàkó ẹ̀ṣẹ̀ wà lẹ́yìn àwẹ̀ yẹn
ṣé ń gbọ́ mi wọn ní kí ẹ̀yin Muslim ẹ like obo too much ẹ wo nǹkan tẹ́ ń sọ ká ẹ jáwẹ̀ tó rẹ fẹ́ knack it means pé àwọn èèyàn important nìyẹn tó rẹ fẹ́ òbò ẹ máa jáwẹ̀ yín ẹ like òbò ẹ̀yin afa ẹ̀yin lẹ ẹ ní sùúrù gbogbo àwọn afa ní Yorùbá là wọ́n like obìnrin past anything. wọn ní kó ẹ máa gbọ́ ṣé ń gbọ́ mi kì í ṣe pé àwọ̀ yín ò wà important ká ní kó wà important ni bó ṣe ní kan já yẹn wọn ní kán mú ìyá kó ẹ̀ṣẹ̀ wá wọn dẹ̀ ní kán ṣe kí ni wọn ní pé kí kán gbà mí ṣé ń gbọ́ mi àmọ́ tó pé wọ́n ló wà important àmọ́ kí ṣìnà má bẹ́ẹ̀ sílẹ̀ ẹ mọ̀ pé lẹ́sìn mi wà àgbà tó ti mọ̀ pọ́kọ ẹ gbá àwẹ̀ ó dẹ̀ mọ̀ pé ọkùnrin kò lè ṣe tó bá ti dọ̀sán àwẹ̀ ó dẹ̀ mú lọ́sàn àwẹ̀ á dẹ̀ lọ ṣe kí ni amóbódà Peter tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wọn mi ìbò ẹlẹ́sìn kankan. gbogbo ilé divert o gbogbo ilé ẹni tẹ́ bá ń sọ pé divert it means that you were not listening to the conversation. The last thing tí ẹni sọ̀rọ̀ sheik the last thing tí alpha sọ ni wípé kọ́ máa ṣíralẹ̀ kọ́ máa bora ní pé àwọn àǹfààní tí Islam mú wá sí Yorùbá land nìyẹn so à ń treat ẹ̀ lọ́wọ́ sheget that was the fifth thing to mention so comment section pay attention please thank you. Now Mr. Alpha Abefe now according to Islam o kí ni reason ẹ gbàgbé gbogbo nǹkan tá a ti ń sọ bọ̀ according to Islam fúnra rẹ̀ kí ni reason káwọn obìnrin máa wọṣọ bẹ́ẹ̀ yẹn according to the Quran according to the Sunnah. So let's be serious. It's not every day we can be serious. Leave us alone. Comment section. Mama, ignore any comments in it. It's not every day serious. When you are running this show 24/7, it's okay to have a laugh. Please, let's be serious. You come up and do it then. Elon Shelle now. Gosh, what's wrong with you people? Thank God, me. In Islam, gẹ́gẹ́ dìde sọ nípa ọ̀rọ̀ jilbab. Now, Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n jẹ́ kó yé wa nínú ìtàn àti nínú tírà ẹ tún lọ ẹ lè lọ wọnú tafsir ó dùn mí ó wà ní tafsir le Quran pé gbogbo àwọn ìyàwó àyàwó ẹja gbé síta. ọ̀nà ẹ̀jìn torí ẹ̀ mo ti gbàgbé wàláì tàláì ó ní gbogbo àwọn tó jẹ́ ìyàwó ànábì pátá náà ṣe ẹ̀ha. ó dà pé mo ti wá ẹja gbé síta anakunla so wọ́n ní gbogbo ẹni tánàbí fẹ́ níyàwó pátá ló ṣe ẹ̀ha tí ó dẹ̀ sí mushkila ń bẹ̀ kí wá ní ẹ̀ha fi dáa fún Islam tí Islam gẹ́gẹ́ sọ nípa ẹ̀ha ó ní alákọ̀ọ́kọ́ ni pé bíbo ìhòhò obìnrin òun ṣe ń tán fẹ́ máa rí ìhòhò ẹ̀ rárá àkọ́kọ́ nìyẹn ní tí Islam wà fún pé ní tí Islam sọ nípa ọ̀rọ̀ tó sọ nípa nǹkan tó bí ìdí tí Muhammad fi ń lo ẹ̀ha táwọn ìyàwó ẹ̀ fi ń lo ẹ̀ kò ṣáà yẹ pé káyọ̀dé bẹ̀rẹ̀ sí ní ìlú bó ṣe bẹ̀rẹ̀ Islam bí a kẹ irú kádíjà ní ìsàlẹ̀ sọ pé bí a kò lo ẹ̀há ń tiẹ̀ so kí ni nǹkan tó bí ẹ̀há ibi ayẹ̀ ní kẹ́ ẹ kọ́ sọ. mo tẹ̀sí ló bá ń gbé jáde mo ti ha sórí èmi ò kọ́ lè ṣe Islam ní gbogbo àyà yìí mo ti ha sórí but mo ti find you I'm too beautiful look at me Allah cannot create something that looks this beautiful mo ti find you Allah kan ló dá mi ẹ wo mú mi ẹ wè tèmi ṣé mo jọ Saudi Arabia I'm too gorgeous. imú yẹn ètè yẹn àfa tọ́lọ́n bá prepare rẹ̀ fún òun ló yẹ kó máa rí mú yẹn òun ló yẹ kó máa jẹ ètè yẹn. àwọn àfa tí mo máa wọ dribble hùn náà máa lu gbogbo wọn ni èmi máa ń jà. ẹ máa gbọ́ ó yá ẹ̀ka àyà yẹn fún mi ẹ̀ka àyà yẹn ẹ̀ka kẹsì. wà ní sáàhì mu'minina yad'una alayhinna wọ́n ní ká yad'una alayhinna ẹ̀ dáàbò wọn lórí ẹ dáàbò wọn lórí as in kí wọ́n cover them up. yudidina alayhinna min jalabibihinna. torí kíni reason ẹ kíni ìdí ẹ because ẹ mọ̀ pé àyà yẹn ẹ fún wa ní reason. bọ́dá yìí náà ti bèèrè pé reason tí Muhammad fi gbé jáde ẹ mọ̀ pé ànábì Muhammad kò ń dá ṣédé ṣe nǹkan fún alára rẹ̀ ju pé kíni wọ́n máa ń ránṣẹ́ sí ni wọ́n máa ń ránṣẹ́ wáàyí sí ni ọ̀rọ̀ tó bá dẹ̀ ń lọ lásìkò yẹn lọ́lọ́run máa ń fi ránṣẹ́ wáàyí sí wọn ṣé ń gbọ́ mi náà fi wọ́n ránṣẹ́ àyà sànẹ́bí pé àyà báyìí ká fún wọn ọ̀rọ̀ tó bá ń lọ lásìkò yẹn ó ní so nígbà tó Ọlọ́run wá fẹ́ ránṣẹ́ àyà yẹn ó papọ̀ mọ́ ẹni tó ṣe ṣìnà láàrin ara wọn ṣọ́rọ̀ mi yé yín. ṣé sábàbù nọ̀zù lẹ́ ń fún wa ní ìsìn ṣé sábàbù nọ̀zù títí yín nìyí àbí tàwọn wàhídì èwo lẹ́ ń fún wa ní ìsìn. yàrá o ó ṣe wá jẹ́ sábàbù nọ̀zù lù ṣe mọ̀ pé most àyà tó wà nínú Al-Qur'an ó máa ń ní sábàbù nọ̀zù kí ló bí àyà yẹn kí ló ṣẹlẹ̀ tí Jibril ṣe sọ àyà yẹn sílẹ̀ ṣẹ́gẹ̀t.
òun náà ni mo sọ fún yín pé ìdí okay, ibo ni mo ti lè kà because èmi like evidence ẹ fún mi níbi máa ti kà ká gbé sórí screen. Subhanallah. Inú tafsir tẹ́ bá lè rí tafsir Quran àyà yẹn àyà tẹ́ ń wò yìí tẹ́ bá lè rí tafsir rẹ̀ gangan. Okay, no problem. So ẹ jọ̀ọ́ tẹ́ bá mind ẹ jẹ́ kémi àti Mr. Deleke kásáré ká ṣe get àwa gbé tafsir títà. Mr. Deleke ẹ jẹ́ bá wa gbóhùn sókè. So à ń kà nínú Surah Al-Ahzab, that's Quran chapter 33. Ayah number 59. Mumbo. A'udhu billahi minash shaitanir rajim. Afeka Quran, no interruption, no. Astaghfirullah. Only all prophet. Muhammad. Ask your wives, daughters, and believing women to draw their cloaks over their bodies. Sọ fún àwọn ìyàwó ẹ, ọmọ ẹ àtàwọn Mùsùlùmí kí wọ́n máa fi aṣọ bo ara wọn. In this way, it is more likely that they will be recognized as virtuous. Fún ìdí èyí, wọ́n máa rí wọn bí èèyàn yìí. And not be harassed. Wọn ò dẹ̀ ní máa fi ojú kíní, wọn ò ní máa fọwọ́ bàjẹ́ kàn wọ́n. And Allah is all for... Oh, a'udhu billahi minash shaitan. Sheikh, then interrupt the Quran. Sheikh, one Jahannam for you. Oh, astaghfirullah. Only, and will not be harassed. Oh, subhanallah. And will not be harassed. So wọn ò dẹ̀ ní máa fi ìyẹ́pẹrẹ bà wọ́n. And Allah is all forgiving and the most merciful. Allah foríjìn aláàánú. Okay, so Alpha Abefe, àwọn wo ló ń harass obìnrin nínú àyà yìí because ṣe rí pé ìgbà tí Allah subhanahu wa ta'ala tó kọ àyà yìí tó ẹni sọ̀rọ̀ ṣe yìí kẹ́ má bínú ìgbà tó send àyà yìí ó ní pé ẹ sọ fáwọn obìnrin kó wọṣọ kó cover so that wọn ò ní harass wọn. Àwọn wo ló ń cause harassment nínú àyà yìí. ẹ máa gbọ́ ṣé ń gbọ́ mi kí wọ́n tó ṣe rí gbogbo tafsir Quran tẹ́yìn ká yìí èyí tẹ́ ká yìí àwọn alákọ̀tún kọ ni èyí tí ó pé gangan tí ó pé tí wọ́n ṣe tẹ̀fsírì tó pé ẹ máa rí wọn tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ àyà yẹn wá ní wá nù sílà wọ́n sọ àyà ìkalẹ̀ fí kinní kan wọ́n máa sọ díẹ̀ pé ìdí báyìí náà fi sọ kalẹ̀ so ká ní tẹ̀fsírì tèmi wà tó sì ní bàbá yín gbé máa dẹ̀ ká máa dẹ̀ tún fún yín ṣé ń gbọ́ mi so wọ́n á ní pé ìdí báyìí so ẹgbẹ́ mi náà ti sọ tẹ́lẹ̀ pé a máa gbé tẹ̀fsírì. ẹ ń gbọ́ mi ṣé ń gbọ́ mi mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé yín tó ń ṣẹlẹ̀ lásìkò ní máa fi ń sọ̀rọ̀ there was so much of pé ṣìnà pọ̀ lásìkò yẹn náà fi ránṣẹ́ sí Jibril pé sọ fún ànábì kó ṣe kí ni kó bo ojú àwọn ìyàwó ẹ̀ fún sódà pé wọn ní àráàsì wọn àwọn àtújọjú yàtọ̀ sáwọn tó ń wọṣọ wọn ní torí yẹn ń sọ pé kó máa wọṣọ normal everybody ń wọṣọ but they tell them to change their own dressing because they want them to be more special wọ́n fẹ́ káwọn tún lápọ̀nlé ju kí ni ju àwọn tó ṣí ojú wọn lẹ̀ lọ. Ẹ̀san dẹ̀ wà ń bẹ̀ wà láì tàláì. ṣe mọ̀ pé àyà yẹn ni pé so that they are not harassed. Mo ń bí àwọn wo ló ń harass wọn gbà yẹn ṣáwọn ọkùnrin ló ń harass obìnrin àbáwọn obìnrin ló ń harass ọkùnrin. So àwọn ọkùnrin ló ń cause harassment ní bíbá. Àwọn ọkùnrin náà harass obìnrin. So instead of Allah kí Allah sọ fáwọn ọkùnrin harass obìnrin mọ́ o ẹ fi wọ́n lẹ̀ o ẹ treat wọn nicely o Allah ò sọ yẹn Allah sọ wípé àwa obìnrin la máa wá take responsibility fún harassment yìí àwa ni ká lọ da aṣọ bójú ṣé kò make sense now. ẹni sùn àwọn àfẹ́kọ́kùnrin ìṣòrí burúkú látara yín ni ẹ mọ̀ pé. àwa ni ká ṣorí burúkú. ẹ máa gbọ́ level of ọkùnrin mi ó lè rí obìnrin tó pé for the beauty of that girl á dẹ̀ rí pẹ̀ tó pé níbi tí beauty ẹ̀ bá kún sí lórí á dẹ̀ rí pẹ̀ so nígbà téèyàn bá ti bojú ẹ̀ tí ò rí ojú ẹ̀ báwo ló ṣe fẹ́ mọ̀ ẹni tí wọ́n pè ní beauty gbogbolé ṣe ti gbọ́ ní ìsìn ṣe mọ̀ pé mo ti ń sọ látijọ́ ẹ̀ ni pé a lot of àwọn tó ń ṣe ẹ̀sìn religious men àwọn ni the biggest aṣáwó ṣe rí nǹkan tí sheik jọ sọ sheik sọ wípé ẹ̀yin la ṣáwó jù ẹ̀yin la máa ń ṣaṣáwó jù to be honest. bí báwo ẹ̀yin la máa ń ṣe ṣìnà jù ẹ ti béèrè ẹ máa gbọ́ ẹjẹ explain ẹ béèrè evidence àdẹ̀mú evidence wa ẹgbọ́n tẹ́lẹ̀ gẹ́gẹ́ sọ ń bẹ̀ yẹn nísìn ẹni ẹ kọ́ sílẹ̀ pé a máa explain tàyà ìyẹn nípa a máa explain tàyà ẹ̀ nígbà explain wa wọlé nìyẹn. ṣe yí kẹ́ ní sùúrù nǹkan ẹ mọ̀ okay ẹ má follow mi lọ jahana ẹ má tẹ̀lé mi lọ jahana mo. èmi ò fọ ayé kọ́ mo sọ pé mo follow. Okay tó bá jẹ́ mi lẹ́ ń tẹ̀lé gbogbo wa máa jóná ni wàláhì so ẹ má tẹ̀lé mi. rárá o subahana fún kí ni jíjóná bá wo. èmi fẹ́ jóná èmi fẹ́ lọ jahannam straight now
Mr. Sheikh kí lorúkọ yín náà Sheikh El Habibi. Habibi. Abẹ́fẹ́ ọmọlẹ́à. Okay. Habibi, nǹkan tẹ́ sọ ló disturb me because tẹ́ bá wo RA mi fẹ́ sọ ọ̀rọ̀ yẹn because of TikTok kọ́ máa fi tipátipá báyàn sùn. Ṣé mo pọ́n ń ṣẹlẹ̀ sọ́mọ kékeré? Torí ta ní l'Amẹ́ríkà bàbá kan tó RAPE ọmọ oṣù mẹ́sàn-án. Ṣé torí ọmọ yẹn fine ni? What is beautiful in a 6-month-old body? So nǹkan tẹ́ sọ yẹn wà very disturbing because tẹ́ bá ń sọ pé beauty ló ń jẹ́ káwọn ọkùnrin grape. So tó bá ń grape ọmọdé tó ń wọ napinko kí ló kọ̀ sí yẹn Sheikh? Ìyẹn beauty kankan tá fẹ́ rí láàárọ̀ ọmọdé. Ìyẹn àbòsí nìyẹn but tó bá ń grape àgbàlagbà ìyẹn ò ń ṣàbòsí. Ayé ti dàrú ṣé kẹwọ nǹkan tẹ́ ń sọ náà. Ẹ máa gbọ́ ṣé máa ní sùúrù tí yẹn a lè pè lásàsí àbógun ló ń tẹ̀ lóhùn tó fi yépọ̀ ọmọ ọdún mẹ́fà ọmọ oṣù mẹ́fà. Ìtọ́ba grape ọmọ ọdún 30 years old ńkọ́? Ẹ máa gbọ́ kí ni àdùtẹ́yìn gan òkú fẹ́ rí lára pé mo ti dẹ́pọ̀ yín mú ní ìsìn mo máa play basketball pẹ̀lẹ́pọ̀ yín ẹjọ́ ẹja dúró síbi question yìí so ìtọ́ba. máa fa èmi ni candidate jahannam èmi ti ta mo ti accept yẹn láti jọ ìsọ ẹ má worry mo fẹ́ wọná you know what because mo fẹ́ lọ iblis ni mo fẹ́ bá sọ̀rọ̀. Because ẹ mọ̀ pé tẹ́ bá wo Quran gbọ́ ọ̀rọ̀ Iblis one side story ni Iblis mo fẹ́ gbọ́ ẹjọ́ Iblis. Ẹ máa gbọ́ àǹtí ẹgbẹ́ tẹ́yìn kan claim fúnra yín kí ni MSS bàbá kí ló ṣe wọ́ọ̀tì kí wọ́n máa sọ pé MSS bàbá sallallahu alaihi wasallam. Ẹ bá wa fi sallallahu alaihi wasallam sí tẹ́ bá ti ń sọ Mr. Abẹ́fẹ́ ẹjọ́ tẹ́ bá ti pé MS bàbá yẹn ẹ bá wa fi sọ sí. Ok kí ni ìtumọ̀ yẹn? Sallallahu alaihi wasallam. Khairul hanam ẹni tó lóore jù nínú ẹ̀dá. Àwa náà ti lánàá bí wa nílẹ̀ ẹ̀yin ni kọ́kọ́ lẹ lánàá bí àwa náà lánàá bí wa nílẹ̀ Yorùbá á dẹ̀ lè sọ sallallahu alaihi wasallam ṣẹ́rí ẹ̀ bá ti má dà kínní ilẹ̀ comment section ẹ wo comment. Ànábì MS bàbá sallallahu alaihi wasallam. Ọlọ́mọdé mọ́tà sallallahu alaihi wasallam. Sẹ́rí ẹjọ́ láàyè. Ẹ má dárúkọ yẹn mọ́ tẹ́ bá fẹ́ fi sallallahu alaihi wasallam sí ẹ má dárúkọ MS bàbá mọ́ tẹ́ bá lè ṣe sallallahu alaihi wasallam. Wọ́n dẹ̀ sọ inú yìí dẹ̀ dùn. Àǹtí ilẹ̀ Yorùbá sẹ́yìn gbọ́ mi. Ẹ̀yin méjèèjì ẹ̀ ti dáhùn question mi o. Bóòdù ni àti dáhùn question yín ẹ béèrè béèrè márùn adáyín lóhùn béèrè márùn ẹ tó fẹ́ mọ ìyẹn lẹ́yìn kọ̀ọ̀kan àtúndáyín lóhùn. Ẹni sùúrù Abẹ́fẹ́ má bínú now Sheikh tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yẹn wọ́n sọ wípé ẹni tó bá RAPE ẹ má bínú mi fẹ́ lọ ọ̀rọ̀ yẹn torí TikTok wọn láìkí language yẹn torí ẹ̀ mo ṣe ń spẹ̀lẹ̀ ẹni tó bá RAPE ọmọdé wọ́n ní pé àbòsí ló ń ṣe nìyẹn mo wá bí wọ́n what about ọkùnrin tó bá RAPE àgbàlagbà kí ló ń ṣe ń gbà yẹn. Òun náà ni mo ti sọ fún yín rádà kó jẹ́ beauty àbójú kòkòrò ló sún débẹ̀ ṣọ́rọ̀ mi yẹn tí ò bá ti jẹ́ beauty á jẹ́ ojú kòkòrò ló sún débẹ̀. Beauty so ẹ má bínú Sheikh ẹ má bínú so tẹ́yìn bá rí bèbí kan tó wà beautiful ṣé ẹ lè RAP ẹ ṣé nǹkan tẹ́ ń sọ nìyẹn. Akápọ̀ ọ̀kan ju àwa jura wa lọ ṣé ń gbọ́ mi tẹ́mi bá fẹ́ yàwó mi tí mo fẹ́ ẹ lè expect mi pé kí n yàn lè débi pé mo ti fẹ́ rape yẹn no akápọ̀ ọ̀kan ju àwa jura wa lọ ṣìnà nìyẹn èyàn dẹ̀ ti mọ̀ ìyà tó ń bẹ fún ṣìnà. Bẹ́ẹ̀ni gbogbo ìlànà ibi tí fi kọ́ wa. So téèyàn bá tún wá fẹ́ sọ pé àbúyá ìyàwó òun ò tóun àbóhùn tún rí tó èyàn lè toast ẹ̀ gbogbo ọmọ yẹn ṣe fáìn o ó lè fẹ́ lè torí ẹ̀ náà fi ní afẹ́ méjì ìgbà tó bá fẹ́ èyí tó pupa kan èyí tó dúdú kan tó ṣokoléètì kan tó green kan á pé mẹ́rin ó ti ṣe súnà nẹ́bù Muhammad. So kò sí ìtò fẹ́ sallallahu alaihi wasallam kò sí ìtò fẹ́ tó wà á rí ń bẹ̀. Àmọ́ kó wá sọ pé ẹ jẹ́ ń gbé yín débẹ̀ because Sheikh ẹ sọ wípé lẹ́ẹ̀kan yẹn pé beauty obìnrin ló máa ń jẹ́ kọkùnrin RAPE that's not what kánà ẹ ti ṣe research yín ẹ ti mọ̀ pé nǹkan tó ń cause ẹ nìyẹn nǹkan tó ń cause ẹ kọ́ nìyẹn ẹ má bínú Mr. Deleke ẹ já gbóhùn sókè díẹ̀ má kọ́ fún yín 3 bullet points okay kẹ́ lọ ṣe research yín ó ní some of the main factors that research points to when it comes to RAPE mi ìfẹ́ ṣọ̀rọ̀ yẹn torí TikTok ó ní power and control number 1. Agbára àti láti máa dáàbò bo ara ẹni.
Many perpetrators use sexual violence as a way to dominate, humiliate, or control somebody. Wọ́n dáhùn tó máa ń fi ìfipá bá àwọn èèyàn lò. Wọ́n ní wọ́n máa fi ń ṣe kán fi tẹ èèyàn rì àbí kán fi bàyàn lójú jẹ́ àbí kó jẹ́ kí wọ́n fẹ́ fi máa darí ẹni yẹni. It is about asserting power over another person. Wọ́n fi ń ṣe pàmò ní agbára ju apá kejì lọ. Number 2, entitlement and harmful belief. Torí pé wọ́n rí pé àwọn lẹ́tọ̀ọ́ sí ó dẹ̀ jẹ́ nǹkan tí ò dáa tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ pé ó dáa fáwọn. Some men grow up with belief that they are old smecks. Wọ́n ní àwọn ọkùnrin kan wà tán nígbàgbọ́ wípé àwọn làwọn lẹ́tọ̀ọ́ sí ìfipábánilò. Or that women's boundaries don't matter. Ní pé èèyàn yẹpẹrẹ dẹ̀ lóbìnrin wọn nítumọ̀ nínú ayé. These attitudes can be shaped by culture, peer groups, or media. Wọ́n ní irú wà yìí, wọ́n ní ìlú téèyàn bá wà nínú àṣà abẹ tàbí kó jẹ́ pé àwọn nípa tọ̀rẹ́ àbí eré tí wọ́n ń wò òun ló máa jẹ́ kí wọ́n mú ní irú ìròrí yìí o. Ẹ já fún wa ní one more, lack of empathy. Wọ́n lẹ́lẹ́kẹta ni pé àwọn tí wọ́n fi ìjẹ́mọ̀nìyàn ṣe. A willingness to ignore or override someone else's pain and lack of consent. Wọ́n rò pé kí ló kàn mí pẹ̀lú pé ó ń rí ìnira níbi ibẹ̀ iye ò dẹ̀ kàn mí nídìí láti gbàṣẹ látọwọ́ ẹ̀ àwọn tó máa ń ṣe nítorí nǹkan yẹn. This is a major part of the behaviour. Wọ́n ní eléyìí jẹ́ gbòógì nínú ìwà burúkú táwọn arábí máa ń wù. So Mr. Sheikh, this is according to research o ẹ lè lọ ṣe research yín kì í ṣe pé obìnrin fine lọ ṣe ń grape ẹ. It's got nothing to do with beauty. It's about power, dominance, control. It's about subjugating the person. If you want get. So, Sheikh, I don't think it has anything to do with beauty. Because Teban Roben, then I think that's all very scary to me. Because Tebari girl to find Konshe and my sock now. It makes sense. Alaja auntie, I will never keep paying. But the Mommy, I want keferi. Ìyá ilẹ̀ Yorùbá ẹ̀rí tẹ́ mú wáyé kì í ṣe nínú tafsir o. Need the tafsir láti prove pé kí ló dé táwọn èèyàn ṣe ń grape èèyàn. Come on, Sheikh. We don't need Quran to find out why people grape. Ìyẹn kò has anything to do with Quran. Ẹ̀rí táwa mú wá Quran láti mú wá ẹ̀rí tẹ́wọ̀n dẹ̀ fi tẹ̀lé wípé n tó lè cause lélẹ́yìí n tí Islam sọ fáwa nìyẹn pé tẹ́ bá ń rí bẹ́ẹ̀ yẹn o ó lè cause báyìí. Tó ti yé ẹ̀rí tí Islam fà wá òun là wà mú wá yẹn bọ̀ǹtẹ́yìn náà mú wá yìí nísìnyí àjọ yẹn pẹ̀lú ẹ̀ ní a fi sí abẹ́ ẹ̀ tí Ọlọ́run mú wá fún wa. Kí lẹ́yìn. Allah is the slave long ok pé Allah nìkan ni ká máa dárúkọ Allah náà ni Allah náà gba gbogbo ayé lọ náà nìyẹn. No, mo ẹ má bínú internet mi network mi ò dá ẹjẹ sáré bèrè question mi mo ní àwọn ẹrú obìnrin tí Allah fún ànábì ṣé àwọn náà wọ́n ní láti bojú kọ bo gbogbo ara. Àwọn náà ló kọ́kọ́ pa láṣẹ bẹ́ẹ̀. Ìyẹn àwọn ìyàwó ẹ̀ ní o àbí àwọn ẹrú bo. Àwọn ẹrú obìnrin ẹ̀ àwọn kí ló ń pè wọ́n Malakat Aiman mi mọ̀ bí mo ṣe máa sọ. Àwọn ìyàwó ẹ̀ àbí àwọn. Ok pé àwọn tí wọ́n wà nínú ilé ẹ̀ tí wọ́n wà nínú ilé pẹ̀lú ànábì bọ̀ tí wọ́n sì ìyàwó ẹ̀ tí wọ́n dẹ̀ ń sọ mẹ́ tó ní kápá lórí wọn. Àwọn ẹrú ẹ̀ àwọn Malakat Aiman kan àwọn concubine. Mamala kọta haimanu. Right hand possession àwọn tó kó lẹ́rú lójú ogun àwọn war booty. Láì ṣe irúbìnrin ìsà. Mo ti àṣírí yín títún mo ti mọ everything. Ṣé àná bí o kẹrù àbò kẹrù? Ṣé ó kẹrù obìnrin àbí kò kẹrù àbí mo ń parọ́? Mi ì parọ́. Téèyàn bá kó nǹkan lógun ìyá ilẹ̀ Yorùbá tó bá jẹ́ ìyá mi lọ kó lójú ogun tó ń bá wọn sùn inú mi ò ní dùn ṣá o mo àwùjọ bí láì mi wíṣẹ fẹyìn náà. àwọn lójú ogun ànábì ò lè kóyàn lójú ogun kó máa bá sùn o lè rí yẹn kàǹbì kankan o. Ó máa ṣọ́ọ̀kì ànábì ó kóyàn lójú ogun yóò dẹ̀ máa bá sùn ọlọ́mọdé ká ríru ẹ̀ kò sí nínú tàn nínú sífà ànábì sallallahu alaihi wasallam tí mo gbọ́ rí bí ò lè rí kà nínú tírà kankan ànábì kan kóyàn lójú ogun ó dẹ̀ lọ bá sùn irú ìwà wo nìyẹn.
no. Mi ò pé ànábì kó àwọn kan lójú ogun obìnrin wá wà nù wọn ó wá lọ bá wọn sùn ẹni tó ń kọ́ wa bàjẹ́ fún wa tó ń lé wa kúrò nídìí bàjẹ́ no. Amen. But ẹ má gbé àdís ẹ má gbọ́ àlájà lẹ Yorùbá ẹ má gbé àdísì àgbélẹ̀rọ wá bèmí o àdísì tẹ bá mo ń bọ̀ inú bí tẹ́ ti lè mú àdísì wá fún mi tí mo lè gbà lọ́wọ́ yín ó yá mo gbọ́ ẹ má sọ̀rọ̀ Quran ni mo fẹ́ gbé wá fún yín mi tiẹ̀ gbádìí fún yín Quran ni máa gbé wá fún yín mi ní gbádìí fún àpò. Ó yá bismillah nínú Quran bismillah ẹjá parí eléyìí ẹjá kọ́kọ́ parí eléyìí so àwọn ẹrú ànábì yẹn àwọn ilà malakat aimanukum àwọn yẹn ṣé wọ́n ní láti bo ara kọ́ bojú kọ́ bo everywhere yes or no. ẹ jẹ́ kí wọ́n bí question kẹ̀kẹ́ kí n tó dáhùn question yìí ta ló kọ́ yín kéwú. èmi ò gbọ́ kéwú o mo kàn manage ẹ̀ ní mi gbọ́ kéwú. ta ló ń kọ́ yín tẹ́ǹkì yẹn. I've never been a Muslim ìdílé Christian. Relaye mi kí lẹ ń sọ. Bó lẹ sí wa pé mọ́mọ́ làkàtì àìmọ̀nùkùn níbo lẹ ti ní mọ́mọ́ làkàtì àìmọ̀nùkùn sí Yorùbá náà lẹ́ ń kà. Àwọn máa ń kàwé ni nínú Surah An-Nisa aya number 24 no Surah An-Nisa aya 24 malakat aimanukum. Mo like voice yẹ gan mo like voice yẹ dáadáa mọ́mọ́ làkàtì àìmọ̀nùkùn o ní voice tó yẹ kó máa fi ka Al-Qur'an. Kó máa fi ka Al-Qur'an for long. A'udhu billahi minash shaitani rajim. Voice tó yẹ kí n máa fi make owó ẹ fẹ́ kí n máa kéwú. Kí ni mo ṣe kéwú máa san bíhùn mi ni? Kéwú lè fi kéwú sọ rent ṣé mo lè fi kéwú sọ council tax? Ibo la délé nìyí? Kéwú ló ibi tí mo dé nínú ìjẹni Ọlọ́run kéwú ló gbé mi débẹ̀. Nínú ìpayọ̀ Ọlọ́run kéwú ló gbé mi débẹ̀. Nínú máa ṣe dáadáa fáwọn èèyàn nínú ayé kéwú ló gbé mi débi tí mo dé yìí. Èmi náà dẹ̀ need kéwú èmi náà dẹ̀ ń ṣe dáadáa fáyé mò ń ṣe dáadáa fáwọn tó wà ní around mi gẹ́gẹ́ ẹni tó bá need help mi so ẹ ń sọ bẹ́ẹ̀ ni pé without kéwú ẹ lè ṣe nǹkan kan tó dáa no ẹ need kéwú láti ṣe wà dáadáa náà. tí o bá sí kéwú tí o bá tiẹ̀ sí Allah nínú ayé mi tí o sí Muhammad nínú ayé mi ọkàn mi ò tí ì balẹ̀ Ọlọ́run sì ni mú àwọn ẹrú àwọn malakat aimanukum ànábì ṣé wọ́n ní láti wọ jilbab yes or no. ẹ ṣe ẹni tó wá jẹ́ mùsùlùmí nínú wọn àyà yẹn ó ti ṣe ní dandan léò náà ní orí ṣùgbọ́n tó wáyé pé kò sí tó wáyé pé kò tí ì ṣe mùsùlùmí wà nù wọn o ṣe mọ̀ pé àwọn tí wọ́n sọ fún ànábì pé kí wọ́n lọ wọ̀ kí wọ́n máa lo aṣọ ẹ̀há sọ̀rọ̀ tí yẹn sìn àwọn ìyàwó ànábì àwọn ọmọ ànábì àti ìyàwó mùsùlùmí àgbà ńlá ayé pátá. So nǹkan tó mì ní wípé àwọn tí wọ́n ń wọ jùbáàbì àwọn ẹrú yẹn ẹ lè harass àwọn but àwọn tànábì àwọn ìyàwó àwọn ọmọ ẹ lè harass wọn. Ṣé ti get the question mi because mo ń béèrè question yìí based on nǹkan tẹ́ sọ ni ẹ sọ wípé okay àwọn ànábì ọmọ ìyàwó ẹ̀ wọ́n gbọ́dọ̀ cover so that wọn ò ní harass wọn but àwọn ẹrú yẹn they don't need to so àwọn ẹrú yẹn kí ni ìdí tí àwọn ò ṣe need láti wọ jilbab. Sẹ́rí gbogbo tọ́lọ́run tó bá fẹ́ rán ànábì sí wa sallallahu alaihi wasallam yóò máa sọ pẹ̀lú àṣẹ Ọlọ́run rẹ̀ lérí àwa tá a bá jẹ́ mùsùlùmí ni kì í ṣe pé wọ́n ó fi agídí gbé nǹkan yẹn lérí àwọn ẹlẹ́sìn mi. ṣe yìí question tí mo bí kọ́ nìyẹn o ṣé kí n bèrè again. ẹ tún yànnà náà béèrè yẹn bóyá Ọlọ́run lè pé kó yé mi ju bí mo ṣe gbọ́ yé tẹ́lẹ̀ lọ. ẹ ti rí according to this àyà pé ànábì àwọn ìyàwó ẹ̀ àwọn ọmọ ẹ̀ àtàwọn mukminun believing women kọ́ cover ara wọn kọ́ bo ara wọn mọ́lẹ̀ mo wá bí yín pé àwọn ẹrú ànábì àwọn malakat aimanukum ọmọjú bí àwọn ìyàwó ẹ̀ sọ wípé rárá mo wá ń béèrè pé kí ni ìdí what's the reason why because wọ́n jẹ́ pé Allah fẹ́ protect every woman ó máa ní pé okay gbogbo wa ni ká wọ ṣọ yẹn but ẹ ti rí pé command yẹn is not for every woman kì í ṣe fáwọn ẹrú so mo wá bí àwọn ẹrú yẹn kí ni ìdí táwọn ò ṣe need láti cover up. ṣe ní tí Islam bá ní ká ṣe yóò kọ́kọ́ fún wa ní
ìgbàgbọ́ lé ní orí tá àkọ́kọ́ nímọ̀ nípa nǹkan yẹn àti ìdí tó fẹ́ kí a ṣe. Àwọn tí ò tí ì ní ìgbàgbọ́ nínú nǹkan yẹn tí wọn ò dẹ̀ tí ì nímọ̀ nípa nǹkan yẹn wọn ò lè pa ní dandan lé wọn ní orí ju àwọn tó jẹ́ pé wọ́n ti fi yé wọn pé nǹkan báyìí o Ọlọ́run ní ká ṣe o. Sẹ́mi wípé ẹni tó ti mọ òbí ẹ̀ tẹ́lẹ̀ tóbi ẹ̀ wá sọ wípé lọ ṣe nǹkan báyìí kò ní ṣẹ̀ṣẹ̀ wẹ̀yìn, ṣùgbọ́n tí ọmọ èèyàn tẹ́lẹ̀ nǹkan ṣe pé wọ́n ní ká ṣe yóò pè ta ni ó tún lè mọ̀ pé fún kínni. So Allah ti mú àṣẹ rẹ̀ wá fún Ànábì sallallahu alaihi wasallam, ó sì káyéjú àwọn tí wọ́n kó sínú agbọ́nni nǹkan yẹn. So àwọn tí wọ́n jẹ́ mọ́mọ́làkátì àìmánu kan jẹ́ pé àwọn tó yẹ pé Ànábì náà ní kápá lé ní orí ṣùgbọ́n tí wọn ò sínú ìyàwó ẹ̀ tí wọn dẹ̀ ń ṣe ọmọ ẹ̀ tí wọn ò sì sínú ìyàwó mùsùlùmí kankan. Lẹ́yìn pé nísìn àwọn yẹn náà lè padà bọ̀ sọ́wọ́ mùsùlùmí kẹ́kọ̀ọ́ mùsùlùmí ló fẹ́ wọn nǹkan yẹn ti wà lórí tiwọn náà. So n tí mo fẹ́ kẹ́ ẹ tẹ́ ń béèrè bẹ́ẹ̀ mo ti ṣàlàyé yẹn ó dẹ̀ ti clear àfi tẹ́ ẹ bá tún fẹ́ máa gbé mi lọ́kùnrin. Answer yín o ìdáhùn yín I'm not satisfied kò tó mi kò it's not enough.